Mo kí wa kú dédé àkókò yìí o, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo. Torí owó subsidy tó ń bọ́ sáwọ́ àpò àwọn kan ló ṣe lóun yọ subsidy. Ó lé gbé ó lé gbà ní gbogbo ẹ̀. Ó lé gbé ó lé gbà. Ṣé rí pé ìjọba Buhari ló burú jù lórílẹ̀-èdè yìí láti jọ tí láti sọ pé ìjọba Buhari ló burú jù. Ṣé wàá lélẹ̀ ọba kú ọmọ ọlọ́kùnrin joyè ni o, ariwo kẹ̀kẹ́ o, subsidy tó yọ ó dáa. Ṣùgbọ́n ṣe wá rí tó tún lọ mú 140% kó owó ara wọn fúnra wọn, àkìlọ̀ bẹ́ẹ̀ ṣe. So am I expecting anything good? Ìgbà tí gbọ̀ wá nà ọmọ tó ṣèjọba. General Yakubu Gowon. Ìgbà yẹn láti gbádùn orílẹ̀-èdè mọ́. Ẹ wo owó tó gbà lọ́wọ́ Efele báyìí àbí ṣé Efele lẹ́ ń gbé? Efele no Emefiele ni. Owó tó gbà yẹn báyìí lè sí ṣe ló yẹ kán fi san gbèsè wa wọn ní san. Wọ́n máa pín mọ́ra wọn lọ́wọ́ ni ẹ̀yẹn máa wò. Ẹni bá wò dáadáa wọ́n dìbò. Nǹkan wíyẹn wọ́n dìbò wọ́n gba ìbò period. Wọ́n jìbò wọ́n gba ìbò. Jesus Christ. Wọ́n sì gbéra wọn síbẹ̀. Owó tẹ̀ ń gbà wọn gan kò sí olórí orílẹ̀-èdè lágbàáyé tó gbà. Bẹ́ẹ̀ni sà. Kò sí sẹ́nétọ̀ tó gbà. Kò sí rẹ́pù tó gbà lágbàáyé. Ẹ̀yìn nìkan náà ni. Àwọn èèyàn hẹ̀lẹ̀ ọmọ kò tí ì yé wọn ní o. Ṣẹ́rí gbàtà ayé Buhari wọ́n máa yìn ìjọba wọ́n máa fi ìjọba kan yín kan ní ọ. Ẹ gbàgbé ẹ̀ bọ́sẹ̀ bá máa ṣe rí yẹn nínú ìjìyà ẹlẹ́ṣẹ̀ olódodo a máa pín mbẹ́ òun ní ìtàwá yìí báyìí. Ebi gbogbo wa ń fọ́lò ẹ̀ wọ́n dìbò fún Lẹ́kọ̀ọ́ wọ́n dìbò fún ní Port Harcourt wọ́n dìbò fún l'Abuja bó ló ti rí ìbò tó gbé wọlé. Àbẹ̀yẹn kan ń tán ara ẹ̀ jẹ. Jagba gbé sá lọ. Ọ̀tán ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn kan báyìí mo ṣe ń sọ yìí báyìí wọ́n máa ṣépè lérí ara wọn orí ara wọn náà ṣépè fún. Wọ́n ní Yorùbá ló débẹ̀ ẹ fún Yorùbá láàyè kó ṣe. Àní kó lọ́run dá sí nǹkan ní kí Yorùbá ṣe Yorùbá kan. Àní kó orílẹ̀-èdè dá ẹ ní Yorùbá. Ẹ gbàgbé ẹ máa wo tọ́lọ̀ máa ṣe. Adùn wo ló wà mẹ́ báyìí? A ti ponú jù. APC orúkọ APC ló ti ń bayé wa jẹ́ láti gbàyè Buhari. Ẹ̀dẹ̀ tún nù.